dìde jọ. Ṣé o tẹ fẹ́ràn kẹ́ mọ dàyàn láàmú? Ṣé èso lọ sọ̀gàn ni? Kí ló ṣe yín? Kò sí káàṣì. Kò sí káàṣì. Ẹnu mi tún wá gbẹ. Ìyẹn nígbà nídìí owó ni àbí. Búkú. Ẹ má wọrí. Ẹ jẹ́ kí n rí ẹ̀wọ́ ẹgbọ́n mọ́ yìí. Gbọ́mọjẹrẹ ọ̀dà mi ju gbogbo wọ́n rẹ̀ ló lẹ́yìn iṣẹ́ làkúta ni ẹgbọ́n mọ́ lọ́wọ́ mi jọ mú un bọ̀. Làkúta. Àǹtí Kristi ọyọ ẹgbà lọ́wọ́ mi jọ. Mo yẹ kó yẹ yín náà ọyọ ẹgbà lọ́wọ́ mi yá. Èlò. Ẹ má wọ mi ẹ má wọlé jẹ́ kí n yẹ kàn jẹ́ kí n lọ gbòòrò kí n dé náà. Ṣe dédé kì í ṣe dídé. Èlò. Ok, èlò lẹ fẹ́ rí ẹ sọ fún mi èlò lẹ fẹ́. Tí n bá rí bíi múrí márùn. Múrí márùn kì ẹ má wọrí. Tí bá fún yín 200 naira ńkọ́. Àpò kan. Ìgbà fún yín 200 yẹ gbọ̀mọ̀ náà mi fọ́ kí n sáré dé. Ọkọ mu wá náà. Àǹtí Kristi ẹgbà lọ́wọ́ mi jọ. Àní ọkọ mọ wọ́n wá náà. Máa fún yín bíbá yín sọ yẹ ẹgbà lọ́wọ́ mi náà ẹgbà. Ẹgbà lọ́wọ́ mi jọ. Kẹ́rẹ̀dé. Okùn múrí márùn. Àǹtí Kristi máa fún yín náà kí ló ṣe yín báyìí. Mo lè jẹ́ kí n lọ sí gbòòrò kí n dé náà máa fún yín. Ẹnẹ gbá mọ́lẹ̀ o. Ẹ bá wọrí. Fẹ̀sọ̀ ó lè fẹ́ ra bisikíìtì àbí súwìtì sókè fi yẹn ra fún ṣẹ́ ti gbọ́. Mo ti gbọ́. Àǹtí Kristi. Ẹ sá máa pẹ́. Kẹ́rẹ̀dé. Bákẹ́rẹ̀dé yòyò. Kìsí. Torí ìjẹkújẹ o tó gba mọ́lẹ̀. Àbí ṣé orí ìgbà tí ọkọ rẹ bá yàdà wá bọ̀ tí wọn bá ti orí rẹ ta sí kọ́ pọ́ máa lè ní mí. Pẹ́rẹ́ fún mi wọ́n jẹ́ níwọ̀ kíní kan burúkú yìí. Kí ló dé? Kí ni bá yẹ fún? Kí ló fi ṣe? Ẹ wò ó kọ lámù kankan lá o. Ọ̀tá ń pẹ́pẹ́ ni. Irọ́ bí èmi wò fáwọn báyọ̀ ó ti yàgbẹ́ kọ́ ni. Ó sì ń pariwo ń pé níbo ìyá rẹ̀ lọ. Ìyá rẹ̀ sáré gbé wá kọ́ ni ìyá rẹ̀ sáré lọ gbòòrò ní ìsìn kọ́ ni. Ó mọ̀ pé èèwọ̀ ni kéèyàn ta ọmọ pẹ́pẹ́ ní àmú ara pápá ọkùnrin. Àmùkọ́ kọ̀mùlámùlà. Ọmọ èké ni ọ̀dà náà nǹkan ọmọkùnrin ní ọmọ làwọn bàbá wa máa ń pè ní àmú ara. Torí kéèyàn wá ta ọmọkùnrin pẹ́pẹ́ ń bẹ̀ àmọ́ kó bá àti ṣe déédéé ọmọkùnrin náà nígbà ó bá dàgbà tó bá tẹ̀ ní obìnrin bí bá ń sọ ọmọkùnrin. àmọ́ mú ìrẹ̀wẹ̀sì bá nǹkan ọmọkùnrin. Nǹkan ọmọkùnrin kí n là mú. Kọ̀kọ̀ dá o. Kódà ẹ wò Ọlọ́run jẹ́ ẹ̀mí burúkú ọwọ́ ní tèmi o èmi ọ̀tá ń pẹ́pẹ́ o ìsìlẹ̀ tá ń pẹ́pẹ́ o àmọ́ ìyá àgbà sọ wípé kọ́kọ̀dá kéèyàn mọ̀ ta ọmọ ọkùnrin ní pẹ́pẹ́ ní àmúra àbí àmú ara àbí kílẹ̀ pé. Sọ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ọ̀ṣẹ̀ṣẹ̀ mọ́ ìyá Fáṣọlá ni wá tiẹ̀ tí kù orú tí ń bẹ́nu tiẹ̀ kà tí ń bẹ́nu rẹ̀ ju pamọ́lẹ̀ lọ ọmọ pé àgbà rẹ̀ kò tó lé àgbà dalérú dọ̀nà rú ni ìtọ́ mọ̀ bí ọ̀dà ìní ò ní kọ́ mọ́ múra sí ọmọ ṣe. Dákun torí ìtọ́lọ́hún ó ń kálukú pẹ̀lú tiẹ̀ mo fẹ́ dùmọ̀rẹ́ bíọ́ jókòó ara rẹ jẹ́ o mo ní ńlá wọn ní ọlá o ìwọ lọmọgun àmútọ́ nǹkan ká o mo ní ńlá o ọmọ ń gba àbẹ̀tẹ̀lẹ̀ ń gba mọ́lẹ̀ lọ́wọ́ alábíàmọ́ tóun rẹ̀ ṣe nǹkan míì ọ̀rí bá wí ọ̀pẹ́ àmúra kọ́. Àti kúlẹ̀ náà jẹ́ torí pé òkú kàbára wó kó ni kí kàbá kú ẹ̀yìn kéèdà bẹ́ẹ̀ ni ìdí èyí lèmi fi ń sọ fún ọ àti tọ́da àti tí ọ̀dà ìtọ́jú ọmọ tí ó béèyàn sí mọ̀ nígbà tí wọ́n tún mọ̀ pé èèyàn gbọ́dọ̀ tó ọmọ ń pẹ́pẹ́ o ní nǹkan ọmọ pé o tó ń bá ṣe torí ọmọ pé yóò fi ṣèkà fún lọ́jọ́ ọ̀la ẹ̀san rẹ̀ tí ó ké lórí olúwa rẹ̀ ẹ̀san burúkú tí ọ̀dà ni àtúbọ̀ tó ń fi èrò lè dáa wọ́n bá mọ̀ fi ṣèkà fún ọmọ bẹ́ẹ̀ ẹlẹ́dàá ọmọ gbọ́ béèrè ẹlẹ́dàá àyè ọmọ gbọ́ béèrè ẹlẹ́dàá bàbá rẹ̀ àwọn alálẹ̀ ẹlẹ́dọ́mọ tó ti jáde wọ́n tún béèrè torí pé àwọn ọ̀ràn kálọ́mọ náà bọ̀ àbí ayé wọ́n wà dájọ́ fún lóra rẹ̀. Àṣẹ ẹ wo kódà àwọn tó yẹ kọ́ mọ ọ́ tọ̀ fún tí ò fẹ́ jẹ́ wọn tọ̀ fún orí tí wọ́n gan yóò béèrè. wájú ẹni dé báyìí. irọ́ ohun tí mò ń wí ni wípé àwọn ará gànà tó yẹ kọ́ mọ tọ̀ tí ọmọ tọ̀ sí báyìí. òbí ẹ̀mí èmi ọmọ mi ò sọ sórí èyí ìka òkúka ọlọ́dún kù àti kúrò náà jẹ́ ọjà
gbà lọ orí òkú rẹ̀ ojú rẹ ọmọ bọ́